má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kò sì má fàdánwò kan yín o. Jamiu. Yálọ̀lé ọdún. 1968 Civil War làwa ṣe nígbòho Biafra pẹ̀lú Nàìjíríà. ìgbà ojúkù ìbà rẹ ìbà ilé Èdùmàrè àtẹni lọ́sọ́jà tẹni kò lọ́sọ́jà kò tẹni lè tún nílé. àwa Màmá sísí yín náà máa. èmi fún ara mi ẹja Mo rí. èmi gbàtà káàkiri káàbò bíjì rẹ kò sọ ọmọ olúwa rẹ. Má jẹ́ kẹ́nìkan kan impress ẹ torí ohun táwọn pa fọ́dún. Má jẹ́ kí àgbò tí àwọn kan rà tí wọ́n so mọ́lẹ̀ kó kòrònú bá wọ. Má jẹ́ kí aṣọ tí àwọn kan rà fọ́mọ tí wọ́n kó fẹ́ jẹ́ kí wọ́n máa lé àwọn ẹ wọlé. Ohun tọ́dún bá bá lọ́wọ́ ẹ̀ ní òfin ṣọdún. Jamiu. Yálọ̀lé ọdún. láìla ìlàlà ọlànàmí tàràkìrù ìyẹ̀rù ọ̀kítàrà ǹjẹ́ abo òyìnbá rẹ̀ ni láì ó fò lọ lójú ọ̀run táwọn bá sí ọwọ́ ètò. ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Arábìnrin kan mọ́mí Adé láti ìlú òyìnbó ọmọ wọn Adédiwúrà ó ṣe ọdún kẹwàá láyé lánàá sọ̀rọ̀ náà ti ra aṣọ mẹ́wàá tán ní ká fáwọn èèyàn. ẹ̀ṣẹ́ mọ pàànà la sọ pé ṣáàkì ṣárúgbó ni ẹ́. ṣáàkì ṣùgbọ́n lẹ́nìí Jamiu Jálọ̀lé ọdún. Jamiu kí ló ṣe Jamiu tí ò fẹ́ wálé ọdún. ṣùgbọ́n Jamiu lálàáfíà ọ̀pọ̀ ló lówó tó wà nílé ìwòsàn ojú ń ti Jamiu torí kò wò lówó pẹran ọdún. Jamiu. Yálọ̀lé ọdún. Kí lẹ porúkọ mi. Castanati. Nínú gbogbo ọdún tó ń bẹ láyé ọdún iléyá ọdún tó ṣe pàtàkì ní àwọn aráàlú òyìnbó á wálé àwọn kan á lọ sábúlé wọn á lọ ṣọdún. Jamiu. Yálọ̀lé ọdún. Kí ló ṣe Jamiu tí ò fẹ́ wá sílé ọdún. Ṣé ẹ gbàgbé màmá kan tẹ́ rí lánàá màmá kan tí mo fi wọ̀nyí lórí fọ́nrán tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tán sọ pé ìjì kan ló jà tó jẹ́ kí ìgbésí ayé àwọn rí bákan. A ti gbé fọ́nrán màmá náà sórí pílátífọ́ọ̀mù wa gbogbo èèyàn ẹlẹ́yinjú àánú pátá tẹ́ ẹ fẹ́ bá a ṣèrànlọ́wọ́ fún màmá yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Jamiu. Má jẹ́ kẹ́nìkan kan impress ẹ torí ohun táwọn pa fọ́dún. Má jẹ́ kí àgbò tí àwọn kan rà tí wọ́n so mọ́lẹ̀ kó kòrònú bá wọ. Má jẹ́ kí aṣọ tí àwọn kan rà fọ́mọ tí wọ́n kó fẹ́ jẹ́ kí wọ́n máa lé àwọn ẹ wọlé. Ohun tọ́dún bá bá lọ́wọ́ ẹ̀ ní òfin ṣọdún. Ẹni tí ò pẹran lónìí apalẹ́ ẹ̀mí. Má fi owó okòwò ẹ má lò fẹ́ fi ṣọdún o. Rántí pé ọjọ́ kan àbọ́jọ́ méjì la máa fi ṣọdún. Tọ́dún bá ti wá tó bá ti lọ iṣẹ́ tún ti bẹ̀rẹ̀. Jamiu. Jálọ̀lé ọdún o. Bàbá arábìnrin kan ọmọ yìí sọjọ́ ìbí ó pọ́dún mẹ́wàá lánàá Adédiwúrà àwọn náà wá ra aṣọ mẹ́wàá wọ́n ní ká bá wọn fáwọn arúgbó fún tọdún. Ẹ gbàsà ẹ bá ń gbàdúrà fọmọ yẹn Adédiwúrà ọmọ mọ́mí Adé. Adédiwúrà ọmọ mọ́mí Adé kò ní tàràkà gbẹ̀yìn ayé ẹ̀ gbogbo ohun tó bá ń dáwọ́lé náà ló máa ṣe déédéé fún ló máa bọ́ sí fún kò wà ní jẹgun kẹ́yìn ẹran so Ọlọ́run á tún máa gbàdúrà ẹ̀ síwájú. Jamiu. Jálọ̀lé ọdún Adédiwúrà ìwọ tó wá fi wélé ìta wa lọ rẹ fún ọdún ìgbà ọdún kan ni o Ọlọ́run adó tí Ọlọ́run adán ọmọ ẹ̀ sí o. Adédiwúrà ọmọ mọ́mí Adé Ọlọ́run ní báyìí ní nǹkan jẹ́ o wàá ṣọ̀pọ̀ ọdún láyé ó ní fẹ́lẹ́ yìí ṣàṣemọ́ o àlùbáríkà ọlá òjìṣẹ́ ńlá gbogbo tó ń jẹ́ wàhálà kò ní ṣẹlẹ̀ sí ẹ o. Adédiwúrà ó ní dẹni ọlọ́pàá ń wá o ó ní lálùwọlé o ó ní fìyà jẹ o gbogbo tó fọwọ́ rẹ kójọ ò ní tàfi wà rẹ o. Ọlọ́run á ràn lọ́wọ́ o Ọlọ́run á dọ́mọ èsì o kò ní rí jáàmù á máa lọ rí. Adédiwúrà ó ń ṣọjọ́ bí ọmọ mọ́mí Adé kò ní ṣàṣìṣe o Ọlọ́run á dọ́mọ èsì o kò ní rí wàhálà kò ní rí ìdààmú. ọmọ mọ́mí Adé. tí o rí rẹ o a rí owó o adùn tó bọ̀ a ṣe tó jù ọ lọ. Adédiwúrà
ọmọ mọ́mí adé ọ̀pọ̀dún mẹ́wàá a máa lọ síwájú kò ní padà sẹ́yìn òkè òkèrò má máa lọ ọlọ́rẹ̀ kò ní rẹ̀yìn èsì máa ṣe gba ọdún kan ló máa jẹ́ fún un. adédìbúrà mọ́mí adé àwọn ọmọ yín náà rà láàánú o ọdún tó ń bọ̀ àbáwá láyé o kò sí kan tó máa ṣe gbogbo wa o ẹ̀rọ àánú gbà o tẹ bá rìn tẹ máa bá àná ọlọ́run pàdé o. adédìbúrà ọmọ mọ́mí adé wà náwó lọ́wọ́ wàrà àánú gbà ojú òní tiẹ̀ ó ní fi ìdágbére ayé o wàrà àánú gbà o ọkùnrin á balẹ̀ o. adédìwúrà ọmọ mọ́mí adé igba ọdún kan ni fún ẹ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá o. obìnrin kan tí ọlọ́run mọ̀. obìnrin kan tí ọlọ́run mọ̀ oṣù ìlọ́jọ́ bí ẹ̀ Èdùmàrè ọba ògo á máa ràn lọ́wọ́ o kò ní í ṣe orí burúkú ibi tó ti mówó ìnà tó fi ń ṣarúgbó lóore Èdùmàrè ọba ògo á máa pèsè síbẹ̀ kò ní ikú kò ní run o. yàtẹ̀ lọ ẹ bá mi gbàdúrà fóbìnrin tó ń sanwó aṣọ gbogbo àwọn màmá tẹ̀ tí ń gbà látàná yìí Ajíbọ́lá Mọ̀dínàt June 21 lọ́jọ́ òbí ẹ̀ àwọn ìta tún fún lónìí náà Ajíbọ́lá Mọ̀dínàt ló máa sanwó ẹ̀. Ajíbọ́lá Mọ̀dínàt June 21 ò ní rí wàhálà ò ní rí ìdààmú kò sí ní tó máa ṣe ọmọ ẹ lágbára Ọlọ́run ibi tó ti mówó yìí ọ̀pọ̀ Ọlọ́run á fọ̀pọ̀ rúpò fún ẹ o oníṣẹ́ ẹlẹ́yà kọ̀rọ̀ oníṣẹ́ tí gbangba o. gbogbo àwọn owó aṣọ yẹn pátá Ajíbọ́lá Mọ̀dínàt tó jẹ́ pé June 21 lọ́jọ́ òbí wọn ló ń sanwó ẹ̀ àwọn télọ̀ yẹn ń ṣàdúrà fún yín. Ajíbọ́lá Mọ̀dínàt Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ tètè dé kò ní tètè pè yín gbogbo ibi tí ẹ ti ń ṣọgbọ́n alágbára aláàánú jùlọ á jẹ́ kí àṣírí yín kó máa bò nǹkan ò ní ṣọmọ yín nǹkan ò ní ṣọmọ ọdún ọdọọdún lẹ́wà ń wà ọdọọdún lẹ́wà máa wà ọdọọdún lẹ́wà ń wà ọdọọdún lẹ́wà máa wà. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kó sì má fàdánwò kan yín o. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kó sì má fàdánwò kan yín o. ìyá wa tí wọ́n fún wa ní aṣọ ọlọ́run kó bá bò yín láṣìírí ọlọ́run má tún láṣìírí yín láéláé iléeṣẹ́ yín ọlọ́run má jẹ́ òjò náà láéláé ọ̀rọ̀ fáwọn ọmọ kan náà àléyá ọ̀nìkan ló máa ṣe ọ̀rọ̀ yín. adá fún wa tún wà wọn adínà dúró èdè wa sì máa ṣe ọmọ rẹ àlàáfíà tára rẹ. èèní ṣàṣetì èèní ṣàbàmọ àmọ́ ṣe ọ̀nà rẹ̀ àlà. ọlọ́run àkẹ́ ọlọ́run àgẹ̀ nǹkan kò ní ṣe ọmọ rẹ̀ a máa lọ rẹ̀ a máa bọ̀ rẹ̀. èmi ò dàgbà sówú àgbélérò kò mọ dàgbà sówú mi. ó yẹ bá gbàdúrà fóbìnrin kan ló daṣọ àṣírí bá àwọn èèyàn nínú òṣì náà lọ́jọ́ bí. yóò dáa fún o àtijọ́ àti mu òun náà ní ìṣòro tó bá ti ń tọ́ bá kò báyìí wo ló máa máa. Ọlọ́run wa ṣàánú albarka dáadáa rabbana amanna bima anzalta wa taba'na rasula bakatuna ma ashashidin wala hawla wala quwwata illa billahi al-azim àdúrà wa gbà. Ajíbọ́lá Mọ̀dínàt á dáa fún Akérèdélé á jèrè ọjà á jèrè àwọn ọmọ ẹ̀ kọ́kọ́ ò ní í ṣe o. kọ́ kò ní ṣe Mọ̀dínàt a máa lọ rẹ̀ a máa bọ̀ rẹ̀ lọ́wọ́ àdọ́mọ̀ yín sí ẹni rárìnrà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. ìṣòro ara ríro ń kọ́. egbògi Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà. ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. bàbá mi àlàáfíà lè wà. àlàáfíà. níbo lẹ ti rìtáyà. láti Kaduna. Kaduna. iṣẹ́ wo lẹ ń ṣe. àmì. tẹ́ńsán ni bàbá ń ṣan tẹ́ńsán brigadier wo lẹ́yìn. náà kì í mú kó tó bẹ́ẹ̀ a ò bá débẹ̀. iṣẹ́ àmì ìgbà yẹn ṣeṣẹ́ tó rọrùn ni. iṣẹ́ ogun kò rọrùn. ṣe jagun rí ni. ogun amúkọ̀jagun rí mo yọ ọ̀nà àmì. obìnrin kan inú oṣù lọ́jọ́ òbí ẹ̀
wọ́n tún wá fowó ránṣẹ́ páṣọ ọdún ni ká bá wọn rà fáwọn arúgbó. lọ́wọ́n adọ́mọ rẹ̀ sí o kò ní rárín ra o òun náà dàgbà lọ́mọ lọ́wọ́ kò ní kú lé mèrè o. òun náà jẹ wọn mọ àwọn aṣègùnjẹ lágbára Ọlọ́run tààràkà oníṣẹlẹyà oníṣẹ òṣìgẹyìn ayé ẹ o àádárúgbọ kẹjẹkẹjẹ. bàbá sójà ẹ̀mí rèé. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ sójà yẹn. láfíà mo ti lọ jọ ní láfíà wa 1968 civil war la wá ṣe civil war nígbà ogun Biafra pẹ̀lú Nàìjíríà ogun abẹ́lé wíwá máa gbọ́ ogun abẹ́lé wọn lájà pẹ̀lú Ìgbò wọn rán mi rẹ̀ máa ń pọ̀ ogun ojúkú. kí ló fógun yẹn bàbá. ogun yẹn kádà pé èdè kò èdè náà ní láàrin Haúsá àti Ìgbò ti federal ara wa jẹ́ papọ̀ ká fèsì wọn ṣé yẹ Haúsá nìkan rí èdèkéde wà láàrin rẹ̀ mọ́ torí wàhálà kan ṣẹlẹ̀ Haúsá Ìgbò ó pa Haúsá burúkú bí wàhálà ti wáyé rè. ìgbà tẹ́ ń jagun yẹn ti pààyàn rí báyìí. a gbọ́dọ̀ èèyàn ajagun kò ní pààyàn kò lè fẹ́ ṣe kó ẹ̀ pé ogun bá pa láṣẹ kó gu ìdáríjì wà fún ẹ. ó ti pé Ọlọ́run kò èdè ogun bí kíbi náà lè jagun ogun ẹni sójà bá palẹ̀ gbà ìdáríjì wà fún ogun ni sójà àgbà yẹn kò ojú kò làbá ẹ̀ lè gbà yẹn gbogbo ayé tán sẹ́yìn jẹ́ ìlégbà kò fèsì ayé irú ẹ̀ lè gbà yẹn. láwọn àsìkò yẹn tẹ̀yin ṣiṣẹ́ sójà yẹn tẹ́ bá fẹ́ rẹjú àwọn orin wo lẹ máa ń gbọ́ tẹ́ fi ń rẹjú ṣé bí Yorùbá ni. Yorùbá ni mí orin ìbò la ń kojú torí pé gbogbo Ìgbò Haúsá ìdí ìkíní kankan àparapọ̀ orin Yorùbá là ń lò èdè English là ń lò. Ojukwu want to separate Nigeria. Gawon said Nigeria should be one. We are soldiers fight for the nation so that Nigeria will be one. No, we are correct. Ojukwu want to separate Nigeria. Gawon said Nigeria should be one. We are soldiers fight for the nation so that Nigeria should be one. Kí lẹ sọ ìyá mi. Ojú sọ́jà gangan rán mọ̀ tí ìgbà ojúkù ìbà rẹ̀ ìbà ilé Èdùmàrè àtẹni lọ́sọ́jà tẹni lọ́sọ́jà kò tẹni lè tún nílé ilé kẹ̀ igbó. Bí nǹkan ṣe rí ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni ojú ìṣẹ́gun ọ̀ràn lọ ẹni bá mẹ́mí wálé ká má gbé dá sọ̀hún ni ká má gbé dá sọ fún ọ̀gá ni wọ́n. ọmọ bọ́ìsì kọ́ bá ti rí wọn líta báyìí bá ti jẹ́ pé ó ṣèkìrì sókàn máa kó wọn sínú mọ́tò yìí. Ọlọ́run bá dẹ̀ pé kó wálé ni. Bàbá ṣé túláàsì lẹ́yìn fi ṣe sọ́jà. Èmi lọ fúnra mi ni ọ̀ ń léèyàn mú ọ̀ ń léèyàn mú torí gbà ẹ̀ ó gbóná ọ̀rọ̀ kò sọ̀kùnrin ọ̀ ń lé wọn mú ni ṣùgbọ́n wọ́n gbọ́ sí rọrùn pé mo lọ fúnra mi. Alájà ló ń bọ̀ yìí kẹ́ ẹ ṣálájà gbaṣọ lánàá. Ṣé ẹ gbaṣọ lánàá. Ó gbà kẹ́ ẹ. Ó tù yín lára. Kó máa dáa fún ẹ ó ní ṣíṣe wàhálà kò ní jẹ́ tirẹ̀ ó ní rí ìṣòro ẹ̀yin ìjẹgbà wa ẹ̀yin rí ìnira àwa lẹ́yìn ìgò wà lára ó gbà búrẹ́dì orí ẹ̀kọ́ kálẹ̀. Màmá mi iṣẹ́ wo lẹ́yìn ṣe ń gbà tẹ́ wà ń sisi. Ṣé èmi olójú ọmọ ìjẹ̀bá tọṣọ lọmọjọba rere wọn máa ṣàjẹjẹjẹ bẹ́ẹ̀ ni olóbi rírí èmi tó kú wọlé kọjá ọmọ fi lé pògbọ ọmọ alùgbẹdẹ bọ gbó kó máa dàpọjà ayé ètò ọmọ adúmájọ ọmọ adúrú mo ṣùpẹdẹ ọmọ eléré ògógó màgà yín bí àwọ kẹgbẹkẹgbẹ ara òrokò ara òrè díẹ̀ díẹ̀ gòròkò pa tètè àfẹjú jẹ̀bù fi àwòrán ẹja pẹ̀lú yìí kò ń bá lọ àmọ́ kọ lọ ọmọ alúwàtọ ọmọ àkàlù. Iṣu mẹ́fà rẹ iṣu jẹ̀bù méjì jíjẹ méjì kíta òṣàwọ aláfi méjì kú bọ tó bá máa dáa fún ẹnì rí ní ẹnì rí gbóná. Màmá ẹgbàdúrà fàjíbọ́lá Mọ̀dínàtù. Oníyàrá gbàdúrà fún lánàá. Òun náà ẹ kò ń pọ̀ jù. Àjíbọ́lá Mọ̀dínàtù sọ máa sún wọn aṣọ rẹ lẹ́rọ òfin wa aṣọ rẹ wọn máa dàbò ẹ̀ báyìí aṣọ burúkọ ní dàbò ẹ̀ ó ní ṣíṣe èsì máa ṣe ẹ́ gbà mú àdì sísí mò ń tàgà mò ń tọ̀tí mò ń tàgà mò ń tà gbogbo lẹ̀ kí àrùn iṣẹ́ kò pé kó má wu èmi olójú ọmọ Ìjẹ̀bú ó ṣàbúrábúrá bó ṣe wò mí. Ìyá Ìjẹ̀bú ẹ wá mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín mà. Ẹ ti máa káàkiri káàbò nídìí rẹ̀ ìyá sọ fún mi. Níbo lẹ ti ń tọ́ títí yẹn báwo ni nǹkan ṣe rí lásìkò yìí. Nǹkan dá a ò ṣẹlẹ̀ yá ebi kò pa wá ọ̀rùngbẹ kò gbẹ wá
ìgbà tọrọ ìpín ni lára wà tí ṣe gbajúmọ̀ tọrọ ìpín lára wà tí ṣe gbajúmọ̀ a ò jẹ́ ṣe ẹlẹ́yàmọ̀léyà ebi kò pa wá ọ̀rùngbẹ́ kò gbẹ́ wá. èwo ni ṣẹlẹ́yàmọ̀léyà. ẹlẹ́yà rẹ̀ ká má ṣẹlẹ́yà kiri ẹ̀jẹ̀ ṣayé ẹ̀sẹ̀ yìí ayé ẹ̀sẹ̀ kọ́ ti wa. tọ́balẹ̀yàn ṣẹlẹ́yàmọ̀léyà. ó ti ṣe mọ́ kò má ṣòṣì wẹ́wẹ́. àwa èmi fún ara mi ẹja èmi gbàtà kákìrì ká bòbí rẹ kò sọ ọmọ olúwa rẹ. ká mú ká lọ kúrò lọ́rọ̀ ọlọ́run lè máa nà ọlọ́run yóò máa jókòó de àbòfẹ́ jóná. sọ fún mi kí n sọ fún ẹ ṣé mi. lásìkò tẹ́yìn ń bọ̀ yẹn àwọn àṣà wo ló máa ń dá ń gbà yẹn. ṣó fẹ́ gbọ́ láìla ìlàlà ọ̀làlọ́mí tara kírun ìyẹ̀rù ọ̀kítara ǹdẹ abo òyìnbá rẹ̀ ni láì ó fò lọ lójú ọ̀run táwọn bá sí ọwọ́ òtó. màmá ẹ dúró ná màmá ẹ tún láìla yẹn sọ. láìla ìlàlà ó ń fò lọ táwọn bá fún ọwọ́ òtó ó ń fò lọ lójú ọ̀run táwọn bá fún ọwọ́ òtó. ẹsọ. àbẹ òyìnbá rẹ̀ ni ó fò lọ lójú ọ̀run táwọn bá fún ọwọ́ òtó. so àwọn màmá yìí ti jayé gan. Jamiu já lọlé ọdún má torí pé bóyá o lágbára láti pẹran pò ní lọlé ọdún má torí pé o lówó aṣọ pò ní lọ sílé ọdún ẹni tọdún bá bá láyé kó ṣọdún pẹ̀lú ohun tó bá wà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n àwọn màmá yìí wọ́n ń kọrin kan látàárọ̀ mo wá fẹ́ múrin yẹn wá sí ìrántí padà màmá báwo lọ́yìn kọrin yẹn gbà yẹn jàre. ọlọ́lọ́mí tara kírun ìyẹ̀rú ọ̀kídọ́ra dìde tàrọ́bà àbó onígbà àwẹ̀ ni tàrọ́bà mọ́ ọwọ́ òtó lọ́rùbà mọ́ ọwọ́ òtó láàyìlá ìlà ńlá láàyìlá. ta ló kọrin yẹn gangan náà. orin wéré àtijọ́ ni orin mọ́ndíyà wà kì í ṣe sisi nígbà tí àwa ṣe mọ́ndíyà. kí ni ìyàtọ̀ láàrin mọ́ndíyà àti sisi. nǹkan kan náà ni ọmọ ìyá kan ṣo ni. ṣé mọ́ndíyà ṣì wà lóde òní náà. àwọn àná ìbámára rẹ̀ rò ó. bọ́ sisi pọ̀ ń sìn. sisi pọ̀ wọ́n pọ̀ jantirẹrẹ nítorí ìgbòrè. láìlà ìlà ńlá ń fò lọ. lójú ọ̀run ọwọ́ òtó Ajíbọ́lá Mọ̀dínà wà á rí jẹ wà á rí mu wà á rí gbàtà wà á rí gbàrà. Ajíbọ́lá Mọ̀dínà ọwọ́ rà má ròkè àdúrà rà gbá ò ní dààmú wọn náà wàá jẹun ọmọ ẹ̀mí rà á gbó. obìnrin kan inú oṣù lọ́jọ́ bí ẹ bá ń gbàdúrà fóbìnrin yẹn inú oṣù lọ́jọ́ bí ẹ oníká bá ń fáwọn arúgbó. ẹ ṣé o adúpẹ́ o adúpẹ́ lọ́rùn yìí lọ́wọ́ o ẹ ò ní ṣẹlẹ̀ yà lágbára Ọlọ́run o ìgbéga yín kò ní di ìbànújẹ́ o happy birthday to you happy birthday to you happy many returns papa happy birthday to you congratulations happy birthday to you. aṣọpọ̀ ọdún láyé o kò ní rí wàhálà kò ní rí ìdààmú o wọ́n dẹ̀ ti ṣàánú arúgbó yìí ní ọ̀nà àránú gbà. ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á bò yín láṣìírí o ẹ ò ní ráàrẹ tọmọtọmọ ẹ ṣe jù ìlọ lámọ̀dún wa o. ẹnu Ọlọ́run mọ̀ káṣírí ẹ̀ máa bò àṣírí ẹ̀ ò ní tú lílọ bíbọ ẹ̀kọ́ lọ́n tí ó máa dáa bó ṣe ti wà lọ́hùn báyìí á padà wà bí láyọ̀ àtàláfíà. ẹ nìtú ẹ rí jẹ ẹ rí mú ẹ yá yẹlẹ torí rẹkẹ gbàṣọ yìí jáde aṣọre fún yín oore ò bá ṣe fún yín kò nìdí. àṣírí ké nínú kéwú pé tí a bá ní ká fẹ́nìkejì wa jẹ obìnrin tó fi kíní ìtọrọ ó fi ra ẹ̀mí ẹ̀ ní kọ́lọ́njẹ́ kẹ́mi ẹ̀ gùn kó má gùngùn ìyà kó má gùngùn òṣì kọ́lọ́njẹ́ ó jèrè àwọn ọmọ ẹ̀ ibi tó wà ibikíbi tó wà wọ Ọlọ́run kò darí ẹ̀ wálé láyọ̀ àtàlàáfíà gbogbo iṣẹ́ ìṣe ẹ̀ kó má dojúrú. àṣírí rẹ ọlọ́dọ́mọsí o ẹni rí wàhálà ẹni rí ìdààmú àti iṣẹ́ mi o ẹni ní fàrùn ló gbá o. ó ṣe o Ọlọ́run á ràn lọ́wọ́ àṣírí rà bó ènì ìṣẹ̀lẹ̀ ya o iléeṣẹ́ rẹ̀ kò ní í jóná o òun náà dàgbà dògbò. Ọlọ́run máa fọdún ìṣàṣemọ. ẹni rà gbó lọ síwájú rẹ̀ má bá ẹnì rẹ̀ yẹn. iná ò ní ìtànwó rẹ wà má rí ṣe wà má lọ re wà má bọ̀ re Ọlọ́run á fi bùkún síṣẹ́ rẹ Ọlọ́run á fi bùkún síṣẹ́ rẹ
lágbára ọwọ́ rẹ̀ á ròkè. ó ní pẹ́ràn àdánù o tẹ́fẹ́tẹ́fẹ́ kò ní yọwọ́ ìjà lọ́rẹ̀ ojú òní tiẹ̀. ẹni tí ó ra aṣọ náà ọlọ́run bá wa fún ní ọ̀pọ̀lọpọ̀ àìsíkì tó pọ̀ gbogbo nǹkan tọ́lọ́run sì ti ṣe fún wọn ọlọ́run ní bàjẹ́ wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run bá wa wà pẹ̀lú wọn gbogbo iṣẹ́ wọn ọlọ́run fi àlùbáríkà sí. Àjíbọ́lá Mesnat ò ní rógùn dádúró ó máa lọ rẹ ó máa bọ̀ rẹ pàràfà náà mọ́kànlá ìyá ọlọ́run adẹ́sí o àṣeṣàmọ̀dún ẹ ṣe pọ̀. gbogbo àdúrà tí a ṣe tá a náà kan rẹ̀ tá a ṣe nítorí tiẹ̀ kọ́lọ́run bàbá máa ṣe sí kọ́lọ́run bá fi àánú kó fi kárí gbogbo wa. ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.